hallelujah. Mo kí wa kú ọjọ́ ìsinmi, mo sì kí wa káàbọ̀ síwájú Ọlọ́run. Ní òní mo gbàdúrà pé ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì ìsìn tòní òní jẹ́ àṣemọ fún wa. Ọlọ́run tí a sì wá bá pàdé lórúkọ Jésù ló bá wa pàdé. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ọ̀gá ògo, a gbé orúkọ yín ga, àyìn lógo gidigidi lówùúrọ̀ yìí. A dá gbogbo ògo padà sí ọ̀dọ̀ nítorí pé Ọlọ́run tó dára sí wa ní. A dúpẹ́ láti ìjẹjọ tí a ti kúrò níbí. Gbogbo ohun tá ṣe, ẹ̀yin Ọlọ́run bá wà pẹ̀lú wa, gbogbo bí tá lọ ẹ fi wá sílẹ̀. Ó sì wù fí àánú yẹn tún dá wa padà sí bíbá yìí lónìí. Ògo ni fún orúkọ mímọ́ yín. Ní orúkọ Jésù Olúwa ẹ gbà ọpẹ́ wa. A fẹ́ lọ nínú ọ̀rọ̀ yín lórúkọ Jésù, ẹ̀yin nìkan lẹ lè sọ̀rọ̀ sínú ayé wa tí ayé wa ó sì fi ní ìtumọ̀. Ẹ̀yin nìkan lẹ sì lè bá wa sọ̀rọ̀ tí ó yé wa. Ní orúkọ Jésù Olúwa fún ara yín ẹ bá wa sọ̀rọ̀ lónìí. Ọlọ́run ìgbàlà, ọ̀rọ̀ yín kó yé wa, ọ̀rọ̀ yín kó yé wa. Nínú ọ̀rọ̀ yín lórúkọ Jésù Olúwa ẹ fún wa ní ìtúsílẹ̀. Nínú ọ̀rọ̀ yín Olúwa ẹ fún wa ní ìdáǹdè. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ní òní kókó tí a ó máa sọ̀rọ̀ nípa rẹ̀ ni àwáwí. Àwáwí tí àwọn olóyìnbó ń pè ní excuse. Àwáwí. A ó sì kà nínú ìwé ìrere ti Lúùkù orí 14 láti ẹsẹ̀ 15 dé ẹsẹ̀ 20. Lúùkù orí 14 ẹsẹ̀ 16 sí ẹsẹ̀ 20. Jésù dá lóhùn pé ọkùnrin kan ṣe àsè alẹ́ ńlá, ó sì pè ènìyàn púpọ̀. Ó sì rán àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ ní wákàtí àsè alẹ́ náà láti sọ fún àwọn tí a ti pè pé ẹ wá nítorí ohun gbogbo ṣe tán. Ẹsẹ̀ 18. Gbogbo wọn sì bẹ̀rẹ̀ sí ṣe àwáwí ohun kan. Ẹnìkan wí fún un pé èmi ra ilẹ̀ kan, mo sì fẹ́ lọ wò ó wò. Mo bẹ̀ ọ́ ṣe gáfárà fún mi. Èkejì sì wí pé èmi ra àjàgà màálù 5, mo sì lọ wò wọ́n wò. Mo bẹ̀ ọ́ ṣe gáfárà fún mi. Ẹsẹ̀ 8 láti dánú dúró ní. Ẹ̀kẹta sì wí pé mo ṣẹ̀ṣẹ̀ gbéyàwó, nítorí náà èmi kò fi lè wá. Torí náà ni èmi kò fi lè wá. Àwáwí. Níwọ̀nba Yorùbá tí mo mọ̀, mo rí àwáwí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tàbí àlàyé tá a ti múra sílẹ̀ fún láti lè lò gẹ́gẹ́ bí àwíjàre fún nǹkan tó yẹ ká ṣe tí a ò sì ṣe. Yorùbá méjì mo pín ní mi ò kó ṣe pé mo kọ nínú Yorùbá o. Àwáwí mo pín sí ọ̀nà méjì. Ìkan tí a wá, tí a wí. Ó ṣeéṣe tá a bá wá ká má wí. Ó sì túmọ̀ sí wípé ohun tí a ti gbìyànjú láti rò sílẹ̀ ni, kò ṣe nǹkan tí ó kàn wá fúnra rẹ̀ sí wa lórí. A ti rò sílẹ̀ pé ohun tí mo fẹ́ wí lélẹ́yìí á wá ká tó wí. Bẹ́ẹ̀ni. Àwọn ohun tó sì wọ́pọ̀ tí àwa onígbàgbọ́ máa ń ṣe àwáwí nípa rẹ̀, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni a máa ń ṣe àwáwí nípa rẹ̀. Àkọ́kọ́ òun ni àwáwí àìlè gbàdúrà. Ká tẹ̀sọ wípé àwáwí àwọn òfin tí Ọlọ́run ti fún wa ṣùgbọ́n tí a ṣe wọ́n. Àwa máa fẹ́ wá àwáwí lórí rẹ̀. Tàbí àwọn nǹkan tó yẹ ká ṣe tó jẹ́ gẹ́gẹ́ bí ohun tí ó yẹ ká ṣe ṣùgbọ́n tí a fẹ́ ṣe, a máa wá àwáwí fún. Àkọ́kọ́ ni àìlè gbàdúrà.
gẹ́gẹ́ bí onígbàgbọ́ ṣe mọ̀ bí àdúrà ṣe pàtàkì tó nínú ìgbésí ayé wa, ṣùgbọ́n a máa wá àwáwí fún àìlègbàdúrà. Àkọ́kọ́, bóyá kò sáyè, a mọ̀ lọ́kàn wa pé ó ṣe pàtàkì, ṣùgbọ́n torí pé a fẹ́ gbàdúrà àìlègbàdúrà, a máa wá àwáwí fún. Ṣé mọ̀ wípé tí ta bá ti ṣiṣẹ́ náà tó bá ti rẹ̀ wá, ta bá dé kí kákan jẹun ni, Ọlọ́run náà yẹ kí Ọlọ́run náà lè mọ̀ wípé nílé bá sọ̀rọ̀ lásìkò yẹn. Tàbí mo bá ti pẹ́ sùn, mo máa tètè pẹ́ kí tó jí. Òun náà jẹ́ kí n lè gbàdúrà lówùúrọ̀ kí n tó jáde. Tó bá sì jẹ́ àsìkò àdúrà tí ìjọ yàn láti pé àwọn àsìkò kan wà ká pàdé papọ̀ láti gbàdúrà, àsìkò yẹn á ti wá àwáwí fún torí àwọn nǹkan míì tí a fẹ́ ṣe. A máa wá àwáwí lórí pé a lè sọ̀rọ̀ Ọlọ́run fún yàn. Ẹlòmí lè sọ wípé mi ò nígboyà débẹ̀, òun ni ò jẹ́ kí n lè máa sọ̀rọ̀ Ọlọ́run. A wá àwáwí. A máa wá àwáwí lórí àìlèka Bíbélì, ráyè. Ṣùgbọ́n tí a bá gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa lọ́wọ́, ọ̀pọ̀lọpọ̀ wa lè lo wákàtí 3 lórí Facebook, a lè lo wákàtí 2 lórí Instagram. Tàbá sí kò lórí ọkà amagbésọ́ sí omi lórí YouTube, bá ti kò lórí YouTube, Facebook, Instagram, padà sí Facebook, YouTube, bá ṣe máa ń ṣe nìyẹn. Ṣùgbọ́n tó bá ti di wípé káka ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀pọ̀lọpọ̀ tẹ máa sọ pé ṣẹ́rí ìṣòro tó wà mẹ́rin pé tó bá ti gbé Bíbélì lọ́wọ́ báyìí bí kálógún mo lò ní, wọ́n ti sùn lọ. Àwáwí ọ̀pọ̀lọpọ̀ máa ń wá àwáwí lórí láti yọra wọn kúrò nínú ọ̀ràn tó jẹ́ pé àwọn gangan ni wọ́n dá, ṣùgbọ́n torí pé wọn ò fẹ́ gbà pé àwọn ṣe àṣìṣe, wọ́n máa wá àwáwí lórí ẹ̀ láti yọra wọn kúrò nínú ọ̀ràn. Ẹlòmíì máa wá àwáwí àìṣedédé tàbí fífà sẹ́yìn láti wá sílé Ọlọ́run. Ọjọ́ ìsinmi lónìí, ṣe gbogbo àwọn onígbàgbọ́ ta wà nínú ìjọ, ṣe gbogbo àlàwà bí yìí lónìí, tó gbọ́ wá kọ́. Ọ̀pọ̀lọpọ̀ ti wá àwáwí, aṣàsanwó ilé, aṣàsanwó oúnjẹ, aṣàsanwó bí ká ní àwátá wà nígbà gbogbo owó táwọn fẹ́ san àwọn òkè san. Wọ́n wá àwáwí lórí oríṣiríṣi àwọn àṣìṣe tàbí àìlèṣe dédé nílé Ọlọ́run. Ẹlòmíì wá àwáwí, ẹlòmíì máa ṣe àwáwí lórí ahun, ó láhun, kò lè fi sílẹ̀. Jésù sọ wípé ohun tí ò ní jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ kó wọ ìjọba ọ̀run nítorí pé wọ́n lè fún ẹnìkan ní omi mu lórúkọ òun, wọ́n lè fún ẹlòmíì lóúnjẹ jẹ lórúkọ òun torí pé wọ́n láhun. Wọ́n á tún ṣàwáwí lórí ohun tí ò tí ì tọ́ wa náà. Bàbá wa nítorí tí ò bá sá gbó, tó bá sá kẹsẹ̀, tó bá kán sójú àbí tó bá wà lójú ló máa ń kán sáyà. Ò tí ì tọ́ wa náà jẹ àdúrà ní gbogbo wa gbà, kọ́lọ́ ohun tó yẹ lómi sì nílò ànídání torí ahun. A ṣe àwáwí lórí ahun. Ẹlòmíì ṣe àwáwí lórí ọ̀lẹ, ó ya ọ̀lẹ, onígbàgbọ́ mi ya ọ̀lẹ. Nígbà tí gbogbo àwọn ẹgbẹ́ wọn bá ń ṣiṣẹ́, òun ni wọ́n á sùn. Òun ló fà tó jẹ́ pé àwọn ọmọ onígbàgbọ́ wa ló wà nídìí yahoo. Ẹ lọ wo ìdá 100 nínú àwọn tó ń ṣe yahoo, ọmọ onígbàgbọ́ ló kó ìdá 100 nínú ìdá 100. Àwọn ọmọ onígbàgbọ́ ló wà nídìí ẹ̀. Ọ̀lẹ ni wọ́n torí wọ́n fẹ́ ṣiṣẹ́. Wọ́n ti ṣàwáwí lórí ẹ̀. Ẹgbẹ́ mi ti lo ìran 5 gbọdọ̀ tó ṣì. Nígbàtí àwọn òyìnbó yìí wá sílùú wa, wọ́n wá kó wa lẹ́rú ni. Àsìkò yìí gan ló yẹ ká máa gba àwọn ohun tí wọ́n jẹ wá, ṣé àwa ni wọ́n kó lẹ́rú? Ẹlòmíì ya àwáwí lórí, a wá ṣe àwáwí lórí olè jíjà tàbí àfọwọ́rá. Ẹlòmíì ṣe àwáwí lórí ìjẹun wọ̀bìà. Bíbélì kọ́ wa láti má jẹ oúnjẹ lásán, inú oúnjẹ fún Bíbélì sọ pé ọjọ́ kan gbogbo dópin. Léè tó fi hàn wá wípé ká ṣe ohun gbogbo níwọ̀ntúnwọ̀nsì. Oúnjẹ jíjẹ gangan,
Apọ́sítélì Paul ó sì sọ fún wa wípé tó bá jẹ́ pé oúnjẹ tó wọ́n jẹ ní ó mú ẹlòmíì ṣìnà wọn ò ní jẹ oúnjẹ yẹn rárá. Ṣùgbọ́n àwọn onígbàgbọ́ nígbà tá a bá débi ìnáwó àwa náà láti gbé báàgì kékeré lọ tí a kó nǹkan tí a ti dákó nǹkan lọ sílé. Àwọn nǹkan mo wo ìfẹ́ràn kan lórí YouTube láìpẹ́ nìkan ló fi ránṣẹ́ sí mi. Ẹjọ́ èló ni wọ́n ń ta omi, ike omi, Coca-Cola, èló ni wọ́n ń tà wọ́n. Bí ẹ bá kàn mú pọ́n 5 wa 5 pounds dání láti lọ ra tó ní Coca-Cola lòun ọlágbolo lòun fẹ́ rà, ẹrù ni ó rù wọlé. Kó wá jẹ́ pé nǹkan tí onígbàgbọ́ ń jí níbi ìnáwó nìyẹn, omi. Ṣẹ́ni tó bá ti wà nínú ayé èèyàn, Ọlọ́run nìkan ló lè tú sílẹ̀. Àwáwí olè jíjà, àwáwí oúnjẹ jíjẹ, àwáwí bí ìṣiṣẹ́ wọ̀bìà. Àwọn ọmọléèwé wọ́n máa ṣe àwáwí lórí pé wọn ò ṣe déédé nínú ẹ̀kọ́ wọn. Wọ́n lè pe tíṣà kan ní òdá, tíṣà tó ń sọ pé òdá yìí òun ló jọ kọ́ àwọn tí wọ́n ṣe dáadáa nínú ẹ̀kọ́ yìí. Wọ́n á ṣàwáwí. Àwáwí jẹ́ ohun tí ó wà nínú tí a dá mọ́ ènìyàn, ṣùgbọ́n tí èèyàn lágbára lórí ẹ̀ láti lè má jẹ́ kó ṣiṣẹ́ nínú ayé yẹn rárá. Pẹ̀lú gbogbo agbára ta ní lórí ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ń lo agbára lórí àwáwí. Wọ́n gba àwáwí láyè láti máa darí ayé wọn. Kí wá ni àwọn àtúbọ̀tán àti ewu tó wà nínú àwáwí? Mo fẹ́ fún wa ní ewu bíi 5. Ibi tí wàá sọ ní ìlọ gangan nìyẹn. Ẹnikẹ́ni tí àwáwí bá ti mọ́ lára, tí àwáwí bá fi lè mọ́yàn lára, gbogbo nǹkan tó máa rò nínú ayé rẹ̀ òun láti ṣe àwáwí. Kódà àwọn nǹkan tí apá rẹ̀ ká láti ṣe kò ní ṣe wọ́n. Gbogbo nǹkan tó máa wà nínú èrò ẹni yìí lójoojúmọ́ òun ni bí ó ṣe ṣe àwáwí lórí nǹkan tó yẹ kó ṣe. Ẹni tí àwáwí tó bá ti mọ́ lára, ẹni tó bá ti gba àwáwí láyè láti darí ayé ẹ̀, kò ní ṣe ohun tó yẹ kó ṣe lásìkò tó yẹ kó ṣe. Gbogbo ohun tí ó wà nínú èrò rẹ̀ ní gbogbo ìgbà òun ni bí ó ṣe ṣe àwáwí. Nǹkan kejì tí mo fẹ́ ká mọ̀ nípa àwáwí òun ni pé àwáwí máa ń mú ènìyàn pàdánù àwọn ohun ńlá nínú ayé rẹ̀. Ẹ jẹ́ ká wọnú ìwé Lúùkù tí a kà. Tá bá wo láti ẹsẹ̀ 21 sí ẹsẹ̀ 23, Lúùkù orí 14 ẹsẹ̀ 21, ẹsẹ̀ 21 sí ẹsẹ̀ 23. Ẹ jẹ́ kí òkè. Ó ní ọmọ ọ̀dọ̀ náà sì padà dé lẹ́yìn ìgbà tó ti lọ pé gbogbo àwọn tí bá lépè fún àsè alẹ́. Ọmọ ọ̀dọ̀ náà sì padà dé, ó sọ nǹkan wọ̀nyí fún olúwa rẹ̀. Nígbà náà ni baálé ilé bínú. Ó wí fún ọmọ ọ̀dọ̀ rẹ̀ pé jáde lọ sí ìgboro àti sí òpópó-ọ̀nà kí o sì mú àwọn tálákà àti àwọn amúkùn àti àwọn arọ àti àwọn afọ́jú wá sí ìhín yìí. Ọmọ ọ̀dọ̀ náà sì wí pé olúwa, a ti ṣe bí o ti pàṣẹ, ààyè sì ń bẹ síbẹ̀. Ẹ tó wá wo ohun tó ṣẹlẹ̀. Ó ní olúwa náà sì wí fún ọmọ ọ̀dọ̀ náà pé tún jáde lọ sí òpópó àti sí ọ̀nà ọgbà kí o sì rọ̀ wọ́n láti wọlé wá kí ilé mi lè kún. Ewu tó wà nínú àwáwí fún gbogbo àwọn tó ti ṣàwáwí tẹ́lẹ̀ nílé yìí. Ó ní nítorí mo wí fún yín, ẹnikẹ́ni nínú àwọn èèyàn wọ̀nyí tí a ti pè kì yóò kí ní ẹ ti parí ẹ̀bẹ̀ jẹ́ kí wọ́n wíbà yìí. Kì yóò tọ́wò nínú àsè ńlá mi. Gbogbo àwọn tá ti pè tẹ́lẹ̀ tó ti ṣe àwáwí, Olúwa ti pinnu ní bíbá yìí, ó ní wọn ní tọ́wò nínú àsè náà. Wọ́n pàdánù oore láti wọ́n ní. Tẹ́bá wo nǹkan tí wọ́n wá ṣàwáwí fún, ẹ jẹ́ ká padà síbẹ̀. Ọ̀kan ní mo ra ilẹ̀ kan, mo fẹ́ lọ wò ó. Ẹjọ́ ṣé ilẹ̀ ò ṣe wò nígbà mìíràn, ṣé lè máa sá lọ? Ṣùgbọ́n torí pé wọ́n ti jẹ́ ẹni tí tó ti gba àwáwí láyè láti jọba nínú ayé rẹ̀.
ṣe rí àwáwí lásìkò tí ò bá tiẹ̀ sí rárá èyí tún máa ń wa fúnra rẹ̀ tí ò bá sí nǹkan tá a ṣàwáwí fún àwa gẹ́gẹ́ tún máa wà á máa ro nǹkan yẹn a máa wá jáde ó fẹ́ lọ wo ilẹ̀ tó fẹ́ rà òun ló fi wá síbi àsìn bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ṣe lọ́jọ́ sí torí mo ń retí ènìyàn torí mo fẹ́ lọ sípàdé torí mo fẹ́ sùn díẹ̀ gbogbo àwọn nǹkan tá a lè ṣe lẹ́yìn òun náà máa ṣe àwáwí fún. Ọ̀kan ló ń fẹ́ lọ ralẹ̀, èkejì ní òun ra àjàgà màálù 5 òun sì fẹ́ lọ wò wọ́n. Ẹjọ́ ṣé àjàgà màálù ṣe wò lọ́jọ́ kejì? Ọ̀kan ló ṣẹ̀ṣẹ̀ gbéyàwó ṣe ìyàwó yẹn ọjọ́ kan pẹ́rẹ́ ló fẹ́ fi gbéyàwó yẹn, ṣé ìyàwó ò ní wà lé fún Ọlọ́run ló mọyé ọdún? Ìyàwó yẹn tó ṣẹ̀ṣẹ̀ wá tó torí pé gbéyàwó ni òfin lè wá ṣe ní bá wàá tí ò ní túmọ̀ àwáwí tí ò ní ròmí gbogbo bí a ṣe máa ń ṣàwáwí nìyẹn sí Ọlọ́run tàbí síṣẹ́ rẹ̀. Àwáwí tí ò ní túmọ̀ tí ò tiẹ̀ yẹ ká wọ́n bá wa gbọ́ rárá. Ewu ńlá ló wà níbẹ̀. Olúwa pinnu wípé gbogbo àwọn tó ṣàwáwí yẹn wọn ò ní tọ́wò nínú àsìn náà, wọn ò ní tọ́wò léyìí tó túmọ̀ sí pé orí ọ̀fẹ́ tóun ní gbogbo àwọn tó ṣàwáwí yẹn wọn ò ní nípa nínú ẹ̀ rárá. Ṣé mọ̀ wípé òwe ni Jésù ń pa ẹni Olúwa ni ẹni tó ṣe àsìn, àwa ló sì pè fún àsìn náà. Ọlọ́run á ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Àwáwí lè mú kí èèyàn má tò ẹgbẹ́, bẹ́ẹ̀ ni àwáwí sì lè mú kí èèyàn má lè gòkè àgbà láyé. Ẹ jẹ́ kí torí àkókò wa, àwáwí lè fa ìbínú àti ìdájọ́ Ọlọ́run ní kíákíá sórí èèyàn. Àwáwí ó máa ń fa ìdájọ́ Ọlọ́run. Tẹ́ bá jẹ́ ká wo ìtàn bàbá wa àti màmá wa Ádámù àti Éfà nínú Genesis orí 3 láti ẹsẹ̀ 10 sí ẹsẹ̀ 13. Genesis orí 3 ẹsẹ̀ 10 sí ẹsẹ̀ 13. Ẹ jẹ́ kí n sáré kà. Ó dáhùn pé mo gbúròó rẹ nínú ọgbà, ẹ̀rù sì bà mí nítorí pé mo wà ní ìhòhò mo sì fi ara pamọ́. Ọlọ́run wípé ta ló wí fún ọ pé ìhòhò ni ìwọ wà? Ṣé ìwọ ti jẹ nínú èso igi náà tí mo pàṣẹ fún ọ pé ìwọ kò gbọdọ̀ jẹ nínú rẹ̀ ni? Ẹ gbọ́ ohun tí bàbá wa sọ. Bàbá ní obìnrin tí ìwọ fi fún mi ni ó fún mi nínú èso igi náà. Ó parí ẹ̀ wípé mo sì jẹ. Ẹ wà wá wí, Ọlọ́run ní kò gbọdọ̀ jẹ èso. Mo mọ̀ dájú kìí ṣe ọ̀rọ̀ àpẹẹrẹ. Ọkàn Ádámù bẹ nínú èso yẹn tẹ́lẹ̀, bẹ́ẹ̀ni ó wù ṣe. Ìgbà tí ìyàwó rẹ̀ mú èso wá, mú tó yẹ kó sọ nípa kò yẹ ká jẹ èso yìí o. Mo rò pé mo ti á sọ ní wípé obìnrin tí ìwọ fún mi ló mú igi èso yìí wá, ó fún mi pé kí n jẹ, mo sì lébi ò jẹ, ṣùgbọ́n òun jẹ o. Ó fún pé kó jẹ, ó sì jẹ. Àwọn mú Éfà. Ẹ wò báwo ni obìnrin tó dá lọ́ọ̀dẹ̀ ọkọ ni ó ṣe nǹkan nígbà tí ó ṣe nǹkan ìkọ̀kọ̀ tí ó sì ní fún ọkọ rẹ̀ ṣe bẹ́ẹ̀. Ọkọ ni òwúlò. Ó fún pé kó jẹ, ó sì gbà ó jẹ. Òun gangan ó ní lọ́wọ́ nínú èso yìí. Ó wà lọ́kàn rẹ̀ láti jẹ tẹ́lẹ̀. Ó wà lọ́kàn rẹ̀. Ẹ wo àwáwí. Nítorí ohun tí wọ́n ṣe, nítorí àwáwí, ẹ wo nǹkan tó padà ṣẹlẹ̀ sí wọn. Ìbínú Ọlọ́run rú sí wọn. Òun ló sì fa ikú tí a kú di òní yìí. Lórúkọ Jésù Kristi gbogbo láàrí ọ̀run wò. Ìbéèrè tí màá béèrè lọ́wọ́ bàbá tí gbàgbé bá dọ̀rọ̀. Bàbá dáhùn, yóò gbogbo èèyàn béèrè máa béèrè lọ́wọ́. Bàbá, ẹ̀yin gan fẹ́ èso jẹ. Torí tí ẹ bá fẹ́ èso yẹn ẹ ní gba èso yẹn. Tẹ́ bá ó yẹ kẹ́ lè kọ́ tẹ̀lé sọ fún ìyá gbá kò yẹ ká jẹ èso yìí. Ṣé wọ́n ti jẹ́ ni? Kò yẹ ká jẹ́. Èyí tó mú ẹ jẹ́ ká wá ojú Ọlọ́run ká lọ bẹ Ọlọ́run pé tó ó ti jẹ èso, ó gba èso, ó sì jẹ èso.
ó wá sọ fọ́lọ́run pé torí kóbìnrin ló fún ọ. Àwáwí ni. Lẹ́yìn rẹ̀ báyìí ìdájọ́ Ọlọ́run ni, ìdájọ́ yóò rọrùn rárá. Lórúkọ Jésù Kristi àwáwí wa ò ní gbé wa débi ìdájọ́ Ọlọ́run. Àwáwí lè mú kí ènìyàn kó má mọ àwọn ẹ̀bùn tó ní tàbí àwọn àbùdá tí Ọlọ́run dá mọ́ tó lè fi tán ìṣòro ayé rẹ̀ tàbí tó lè mú dàgbàsókè fúnra rẹ̀. Àwáwí lè má jẹ́ kéèyàn mọ̀. Àwáwí lè má jẹ́ kéèyàn mọ̀. Tẹ́ bá wo ìtàn ìgbésí ayé Mósè nígbà tí Ọlọ́run pè Mósè ní ọmọ ọdún ọgọ́rin ọdún, ẹmọ̀ ogójì ọdún nígbà tí ó sá kúrò ní Íjíbítì, 100 ọdún ni ó sì ń darí lọ ní 100 ọdún. Ọlọ́run ṣeun fún okun àtagbára tó fún ní ọmọ ọgọ́rin ọdún tí Ọlọ́run pè kó wá lọ jíṣẹ́ fóun. Ó wá bẹ̀rẹ̀ àwáwí láti àwáwí kan sí èkejì ní 100 ọdún. 100 bá ti tó wá tẹ̀jọ́mọdé ní a sọ wípé bóyá torí nǹkan ò tí iye púpọ̀, a sọ wípé bóyá torí kò mọ àwọn kọ̀ọ̀kan tọ́lọ́run fẹ́ kó ṣe. 100 ọdún tẹ́yẹ̀ ń ṣe àwáwí 100 ọdún. Bíbélì sọ nínú Ẹ́kísódù orí kẹta, tẹ́báwọ̀ Ẹ́kísódù orí kẹta àti orí kẹrin ẹ̀rí gbogbo ìtàn yẹn dáadáa bẹ̀. Ṣùgbọ́n ní orí kẹrin ẹsẹ̀ kẹwàá ẹ̀rí kó sọ wípé ó ti wá pinnu bẹ̀, Olúwa mi ò lè lọ rán lómi. Àwáwí tó ṣe kẹ́yìn nìyẹn, tó ní kò lè sọ̀rọ̀ dáadáa, mi ò lè sọ̀rọ̀, wọn ò ní gbọ́ràn sí mi lẹ́nu, wọ́n bá ní ta ló rán mi ń kọ́. Ọlọ́run sọ pé èmi Olúwa tí jẹ́ èmi ni. Ó dẹ̀ wá fẹ́ ṣe bí ká ní kò sẹ́lòmí tọ́lọ́run lè rán mọ́. Ṣẹ́dẹ̀ mọ̀ kó nídìí tọ́lọ́run fi rán. Òun nìkan ọmọ Ísírẹ́lì tó ráyè jáde kúrò nínú Íjíbítì tó sá lọ. Òun nìkan náà ló tún lè padà torí òun ló jẹ́ ará Íjíbítì àti Júù papọ̀. Òun nìkan lásìkò yẹn ló jẹ́ nǹkan méjì yẹn papọ̀. Ilé ọba ló gbé ní Íjíbítì, ọmọ ọba ní torí ọmọ tí ọba gbàwò ni. Tó bá dẹ̀ gbá ní wò lásìkò yẹn ó ti di ọmọ ọba fúnra rẹ̀. Ṣùgbọ́n kò ń ṣe Íjíbítì lẹ́ni tó bí, Júù lẹ́ni tó bí, Hébérù ni. Ó wá jẹ́ méjèèjì papọ̀. Ẹ rí pé ohun tọ́lọ́run fẹ́ ṣe ó wúlò fún àrùn yẹn dáadáa. Ṣùgbọ́n bẹ̀rẹ̀ àwáwí mi ò lè sọ̀rọ̀ sáwọn akúròlò ní mí. Ọlọ́run tó sọ pé ta ló dá ẹnu? Èmi tí mo dá ẹnu náà lélẹ́yìí. Ọlọ́run ní máa tì ọ lẹ́yìn, máa ràn ọ lọ́wọ́ lọ jíṣẹ́ yìí fún mi. Ó kó gbogbo àwáwí bolẹ̀, Ọlọ́run ò lè lọ. Lẹ́sẹ̀kẹ́ wá yẹn tẹ́ bá wọ oríkẹ́ni ẹsẹ̀kẹ́ wá, ó tẹ̀ wá pinnu bẹ́ẹ̀ ni Olúwa rán ẹlòmíì. Tẹ́ bá wọ ẹsẹ̀ kẹrìnlá bẹ́ẹ̀ sọ pé ìbínú Ọlọ́run wá rú sí. Ìbínú Ọlọ́run rú sí. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Ọlọ́run sì tún ṣàánú fún. Ọlọ́run ṣe tún sọ wípé ó dáa, máa lo ẹ̀gbọ́n ẹ̀ máa wá pàdé ẹ̀ tó bá ti ń bọ̀. Máa lo ẹ̀gbọ́n ẹ̀ láti ràn ọ́ lọ́wọ́ ló bá ṣẹ̀ṣẹ̀ gbà. Àwáwí ìdí tí ò fi wọ ilẹ̀ Ísírẹ́lì ó bẹ̀rẹ̀ láti ilẹ̀ Kénáánì ó bẹ̀rẹ̀ láti bí àwáwí rẹ̀ torí ìbínú Ọlọ́run bẹ lórí láti bẹ̀rẹ̀. Gbogbo ara lè ṣẹ́gun àwáwí nínú ayé wa. Ẹ jẹ́ kí n fún alọ́nà àwọn ọ̀nà bí 3 tàbí 4 tá fi lè ṣẹ́gun àwáwí. Torí ẹnikẹ́ni tó bá ní àwáwí lọ́wọ́ ó ṣe é ṣe kó má ṣe rere tọ́lọ́run fẹ́ kó ṣe láyé. Ó ṣe é ṣe kó má débi tí Ọlọ́run bá fẹ́ kó dé. Àwọn nǹkan àkọ́kọ́ tá gbọ́dọ̀ kíyèsí láti lè kúrò láti lè ṣẹ́gun àwáwí ní pé ó gbọ́dọ̀ gbà fúnra rẹ̀ púpọ̀ máa ń ṣe àwáwí. Torí ìṣòro tí èèyàn bá mọ̀ pé òun ní láyé yìí kò lè yanjú ẹ̀ láíláí. Ogun tí èèyàn bá mọ̀ pé òun jà kò lè ṣẹ́gun. Gbogbo ẹni tí ń ṣe àwáwí gbọ́dọ̀ gbà. Àkọ́kọ́ nìyẹn pé wàá gbà wípé mò ń ṣe àwáwí. Ẹ̀kejì ni wípé
ó gbọ́dọ̀ gbà wípé Awawi ò jámọ́ nǹkan kan fún wa tó jẹ́ nǹkan tó dáa. Tí ẹ bá ti rí pé Awawi ò ṣe nǹkan tó dáa nínú ayé wa, òun lè fi jáwọ́ nínú rẹ̀. Ní nǹkan kẹta, a gbọ́dọ̀ mọ̀ wípé ewu tó pọ̀ ló rọ̀ mọ́ àwọn ewu tí ó sì rọ̀ mọ́ Awawi kò ń ṣe ipa tó dára nínú ayé wa. Ẹ̀kẹrin wá ní wípé a gbọ́dọ̀ gbà láti jáwọ́ nínú rẹ̀. Gbogbo ẹni tí ń ṣe Awawi a gbọ́dọ̀ gbà lónìí láti jáwọ́ nínú Awawi ṣíṣe. Òun láwa fi gbé ìgbésẹ̀ tó kẹ́yìn, a gbọ́dọ̀ gbàdúrà pé kí Ọlọ́run gbà kúrò nínú ayé wa. Tí a bá gbé àwọn ìgbésẹ̀ yìí, Awawi ó di ohun ìtàn. Tí a bá gbé àwọn ìgbésẹ̀ yìí, Awawi yóò gbé tìmùtìmù àti ìrọ̀rí wá sínú ayé wa, yóò sùn sílẹ̀ ni. Awawi, mo fẹ́ ká mọ̀ lónìí wípé ó ṣe nǹkan tó dára nínú ayé wa. Mo sì gbàdúrà pé lórúkọ Jésù, tá bá rí àwọn ẹni tó ti dágbádá àti ṣòkòtò Awawi nínú wa, lórúkọ Jésù Ọlọ́run á tú wa sílẹ̀ lónìí. Gbogbo ipá Awawi nínú ayé wa tí ò jẹ́ ká dé ibi tó yẹ ká dé, Ọlọ́run á tú wa sílẹ̀. Ọlọ́run á bà ipá Awawi jẹ́. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa gbé orúkọ yín ga torí pé ẹ ti bá wa sọ̀rọ̀ lónìí. A dúpẹ́ fún àwọn nǹkan tí ẹ ti ṣí ojú wa sí. Ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, ọ̀rọ̀ yóò ní lọ lásán nínú ayé wa. Gbogbo ogun Awawi nínú ayé wa lórúkọ Jésù, Olúwa ẹ mú kúrò. Olúwa ẹ ṣẹ́gun fún wa. Ní orúkọ Jésù, Olúwa ẹ ṣẹ́gun fún wa. Nínú ìdè Awawi lórúkọ Jésù, Olúwa ẹ tú wa sílẹ̀. Adúgbò tó nípa ti gbọ́ àdúrà wa. Ògo ni fún orúkọ mímọ́ yín. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Adúpẹ́ fún ìfarabalẹ̀ wa lónìí. Mo gbàdúrà pé ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, a ò ní ṣe lásán. Bí a sì ṣe lọ nínú ọ̀sẹ̀ tuntun, Ọlọ́run á máa bá wa lọ. Gbogbo àti àwọn wà nílé, adúpẹ́ lọ́wọ́ yín fún ìfarabalẹ̀ tí yín náà. Ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, Ọlọ́run á kó yín yọ nínú ogun Awawi. Tẹ́ bá sì ti wo àwọn fẹ́ràn ìtàn, ẹ jẹ́ kí a fi ṣọwọ́ sí àwọn ẹlòmíì tó ń sọ èdè yìí. Yóò dára fún wa lórúkọ Jésù. Jésù Olúwa wa. Àtàbá ní ohunkóhun tí a fẹ́ fún ìjọ, ẹ má jẹ́ ká gbàgbé, jẹ́ kí á rí àwọn ẹ̀ṣọ́ ojú ọ̀nà kí a tó lọ. Ẹ ṣeun.